Ẹ̀yin èèyàn wa, eléyìí lágbára o. Ó ga, ó ga, ó ga. Tẹ́ ẹ bá gbàgbé, there was a time tá a ṣiṣẹ́ pé lórí Tọ́pẹ́ ó lóun lóyún, ó lóyún fún boyfriend. Tí boyfriend tóun àti boyfriend wá rojọ́ rádaràda ní ààfin. Kò tí ì ju bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn. Tí kábíyèsí wá ní kó wá máa kúrò láàfin, wọ́n ní kó lọ. Ó lóyún yẹn, wọ́n lóyún yẹn wà ńbẹ̀ pé ó ní pé lóun ò ní lọ. Oyún yẹn pé níbo ni kábíyèsí fẹ́ kóun gbóyún lọ. Kóun gbóyún kúrò láàfin kó gbé lọ síta. Pé kí wọ́n máa bèèrè pé níbo òun gbóyún láti ilé kábíyèsí. Kó gbé lọ síta. Tá ló ń fẹ́ gbóyún fún. Pé ọ̀dọ̀ kábíyèsí lòun máa ti bí ọmọ náà. Nítorí pé àwọn tó ṣe wọ́n mú jẹ. Báwo ni tòun ṣe fẹ́ yàtọ̀? Pé ààfin yín lòun máa bí ọmọ yẹn sí. Pé òun máa bí ọmọ yẹn sáàfin. Torí òun ò lè gbóyún kankan kúrò ní ààfin. Nítorí oyún yẹn, kíni kan kábíyèsí. Bí kábíyèsí ò bá ti ẹ̀ ní oyún yẹn, tí ò bá ti ẹ̀ gbà, òun ò lè gbóyún kúrò láàfin kóun gbé lọ síta. Níbo ni kábíyèsí fẹ́ kóun gbóyún sí. Ẹ wo ọ̀rọ̀ rádaràda, ẹ wo ọ̀rọ̀ rírùn. Wọ́n máa ti ẹ̀ rín kábíyèsí yìí fín gan. Níbo ni wọ́n ti ń ṣe? Nílùú wo ni wọ́n ti ń ṣe irú ẹ? Àbí irú kí leléyìí? Kábíyèsí, àmọ̀ràn tí èmi fẹ́ fún yín ni pé kí ẹ wó gbogbo ilé tó jẹ́ pé àwọn olórí yẹn tó ń jáde, tó ń rí wọ̀ nínú ààfin yín. Òun nìkan lẹ lè fi lé wọn. Torí rádaràda tó ń bá yín ṣe láàfin yìí ó ti pọ̀ jù o. Ó ti pọ̀ jù o. Àwọn people yẹn, ìyẹn lẹ máa fi mọ̀ pé wọ́n ní ọ̀gbàrà. Kò lóhùn ò wọlé o. Onílé ni ò ní gbà fún o. Bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká fi orí sóbì kan. Kábíyèsí kẹ́ gbọ́ gbogbo nǹkan tó ń jà ràìnràìn. Kí ló dé? Ṣé òògùn yẹn náà gbẹ́kẹ̀lé ni àbí òtòrò pọ̀ tó ń ṣe káàkiri náà gbẹ́kẹ̀lé? Tó ń sọ ọ̀rọ̀ àbàṣà lẹ́nu ní ààfin yẹn. Wọ́n á lọ gbóyún ńta. Wọ́n á ní kábíyèsí ló fà wọ́n. Kábíyèsí á dẹ̀ máa wò wọ́n ràn. Kí ni wọ́n ń ṣe láàfin? Eré kí lajá kábíyèsí ń bẹ̀ kí wọ́n ṣe? Kábíyèsí, ẹ wá nǹkan ṣe sí ẹ lé wọn dànù kúrò láàfin. The best bet nǹkan tẹ lè ṣe nínú ààfin yẹn ni pé gbogbo ayé ti gbọ́, gbogbo ayé ti sọ, gbogbo ayé ti retí pé nǹkan táwọn olórí yẹn ń ṣe pé abomination, èèwọ̀ paraku ni. Nǹkan tó lè pa èèyàn lára, tó lè pa ẹ̀mí. Òun làwọn people yẹn ń bá yín dán. Wọ́n ń bá yín dán. Wọ́n ti rí pé Naomi ó ready láti wá tún ààfin ṣe, láti wá tún ti ìgbésí ayé kábíyèsí ṣe. Torí ẹ̀yin méjèèjì lọ́lọ́run dá látòrí ọ̀run. Ọlọ́run dẹ̀ ní kó yé àtúnṣe wá. Ló ṣe ní kí Naomi máa padà síbẹ̀. Wọ́n ní níbo? Pé ẹni táwọn fẹ́ pa tó fẹ́ lọ fi epo para. Pé kíákíá wọ́n fẹ́ sun jẹ ni. Wọ́n fẹ́ sun ọ̀tá kábíyèsí jẹ. Torí ẹ̀ làwọn ṣe wá sí ààfin. Torí kábíyèsí ló pè wọ́n. Òun náà fi wá. Ẹni tó ń ṣiṣẹ́ yìí láàfin yẹn, tó ń ṣiṣẹ́ ibi láàfin, tó ń ṣe nǹkan tó ń bá èèyàn lẹ́rù tó lè jẹ́ kí ó lè da gbogbo ìlú rú. Òun ni àwọn olórí tí kábíyèsí fà wá sáàfin. Kì í ṣe òun náà. Bọ́n ṣe rìn wá náà ṣe máa lọ. Ṣé orí wọn náà fi wá ni? Àbí ẹsẹ̀ náà fi wá? Kábíyèsí, gbogbo ayé ti gbọ́, gbogbo ayé ti mọ̀. Gbogbo ayé ló máa bá yín lé wọn kúrò láàfin. Àti àwọn ogun ọ̀run àtọlọ́run gbogbo yín. Torí ìtàn ṣe yìí, wọ́n ń ṣe ìṣe pé pé nǹkan tó bá máa gbà nìkan fún wọn. Wọn ò fẹ́ pé kí àwọn má ti para wọn dànù. So wọ́n ní kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹnì kankan. Àfi tí wọ́n yìí ṣáá ni pé kí kábíyèsí gbà. Kí kábíyèsí ò bá gbà lẹ́rọ̀ pé kó gbà lélẹ̀. Àbí irú kí ni Tọ́pẹ́ ń ṣe? Kí ni tèmi Tọ́pẹ́ tó ń sọ lẹ́nu? Ayé wo ló ń bá yàn gbọ́? Pé oyún tóun ní láti tà, ojú ń ti òun láti kúrò láàfin. Òun ò lè gbé o. Kí kábíyèsí, wọn ò lè gbé lọ síta o. Tá ló ń fẹ́ gbé fún? Kí kábíyèsí máa ya gbà ni o. Ó máa ya mọ̀ gbà ni o. Jésù lọ́ba. Jésù lọ́ba. Ṣé wọ́n ń ṣe irú ẹ? A gbọ́ ní íńtánẹ́ẹ̀tì, ṣé òótọ́ ni àbí irọ́?
lórí íńtánẹ́ẹ̀tì torí ọ̀rọ̀ yìí ó tójú sú mi. Mo wá ní kí n sọ fún ẹ̀yin ọlọ́gbọ́n jùlọ, ẹ̀yin olóye jùlọ, ẹ̀yin tó mọ oyún inú nínú karahun ìgbín. Ẹ̀yin lẹ máa gbà wá kalẹ̀, lẹ máa ra wá kalẹ̀. Kẹ bá wa jíròrò, kẹ bá wa sọ àsọyé gbọ́ lórí ọ̀rọ̀ yìí ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. Èwo ni kí Tọ́pẹ́ sọ pé oyún tóun ní pé kábíyèsí lòun máa gbé fún. Kábíyèsí látọdún wo sọ́dún wo tóun ti súnmọ́ gbẹ̀yìn, tó ti súnmọ́ wọn gbẹ̀yìn. Àṣírí wọn ti tú. Kábíyèsí, nǹkan tẹ́ lè ṣe. Mo fẹ́ fún yín ní advice tí Ọlọ́run, ọgbọ́n Ọlọ́run níwọ̀nba tèmi. Tẹ́ ẹ bá ti wo ibi tó ń bá sí lójoojúmọ́, torí ẹ̀ ló tú, ó dàbí pé wọ́n ti mú yín gẹ́gẹ́ bí bébì. Wọ́n ní eré là ń fọmọ ayò ṣe, ṣe náà dàbí ìgbà tí jẹ́ ọmọ ayò tán fi ń ṣeré. Eléyìí á ro tí a sọ pé nǹkan tó máa ṣe lélẹ̀. Eléyìí náà kábíyèsí yẹn kò tí ì dákan mọ̀. A máa ṣe báyìí fún. Ọ̀hún yẹn náà ní kábíyèsí ẹ̀ kò tí ì dákan mọ̀. Wọ́n jọ ń ṣe mítìnì lóòrèkóòrè lórí kábíyèsí. Wọ́n lè rí kábíyèsí pa, wọ́n lè rí Naomi pa. Torí ẹ̀ náà ṣe ń lọ tó ń bọ̀, tó ń lọ tó ń bọ̀ tó ń lọ. Bẹ́ẹ̀ ni àwọn náà máa ṣubú dànù. Ẹnikẹ́ni tó bá sọ wípé òun ò ní fún kábíyèsí ní ìsinmi láàfin. Ẹnikẹ́ni tó ń porí kábíyèsí àti Queen Naomi níbi nínú ààfin. Lágbára Kristi Jésù, wọ́n máa gbiná dànù. Kábíyèsí ẹ lọ wá bẹ̀ ṣe fẹ́ ṣe ilé àwọn olórí yẹn. Ẹ lọ fi bulldozer wó dànù kẹ́kọ̀ọ́ kúrò àwọn kúrò láàfin. Ẹ lọ wó dànù kán parẹ́. That is the only solution. Because ewuyewuye tẹ́ ẹ̀ ń bá wọn rojọ́, kí lẹ̀ ń bá wọn rojọ́ fún? Kí lẹ̀ ń bá wọn sọ̀rọ̀? Ẹ lé wọn dànù. Bẹ́ẹ̀ ṣe decide pé bulldozer, bẹ́ẹ̀ fẹ́ fi bulldozer lé wọn dànù. Ẹ wó gbogbo ẹ̀ dànù. Kí rẹ́dẹrẹ̀dẹ̀ yé kó stop ní ààfin. Gbogbo àwọn ọ̀rọ̀ àbàṣà, gbogbo àwọn ọ̀rọ̀ tó lè pààyàn, gbogbo àwọn ọ̀rọ̀ tó lè mú tìjú báyìí tó ṣe é sọ síta. Wọ́n á dẹ̀ máa sọ láàfin, wọ́n á dẹ̀ máa fọwọ́ lálẹ̀ pé báyìí. Odindi kábíyèsí, the first class ọba. Kí leléyìí? Kábíyèsí, ẹ fẹ́ kí gbogbo ayé pátápátá kán wá bá yín láàfin. Kán wá lé àwọn obìnrin. Kí ló dé? Ṣé Ọlọ́run ni wọ́n ni? Ṣáwọn ni igbákejì Olódùmarè ni? Àbí kí ló dé tẹ wá ń wò wọ́n ràn bẹ́ẹ̀? Ògúnjàre Dẹ̀rìtì, iṣẹ́ wo ló ń ṣe? Tẹ sọ pé òun ló máa defend yín, tó máa jà fún yín. Kán lọ gbóyún wá ń tà, kán gbọ́mọ ọlọ́mọ wá ń tà, kán ní dandan ẹ máa gbà. Ẹ dẹ̀ sọ̀rọ̀, ẹ mẹ́nu kúrò ńbẹ̀. Ẹ tún continue. Ẹ máa ṣiṣẹ́, ẹ ní life continue. Ẹ wo nǹkan tó ṣe fún yín lẹ́nu ọjọ́ mẹ́ta. Wọ́n fẹ́ pa yín náà yẹn náà. Ṣé Ọlọ́run máa kàn pààyàn sí yín lọ́rùn? Wọ́n ò dẹ̀ ní rí ẹnì kankan pamọ́ fún yín lọ́rùn. Lágbára Kristi. Ẹ lọ wó ilé wọn, kán jáde kólúkálùkù kó ṣí orí burúkú kúrò láàfin. Kí ló dé? Nǹkan tá gbọ́ ni òun ló ṣe ń tara o. Àwa ò rí irú ẹ̀ gbọ́ rí o. Ó ṣe wá jẹ́ ti irú ààfin yẹn. Gbọ́dọ̀ ti ń ṣe irú ẹ̀. Ọ̀rọ̀ tó máa sọ ń ta, tó máa kó gbogbo wàhálà yẹn wá síwájú kábíyèsí, kí kábíyèsí bá wọn settle lọ̀rọ̀. Kó wá jẹ́ pé inú ààfin yẹn ni gbogbo rádaràda ti máa jáde. God forbid. Kábíyèsí ẹ lọ wó ilé wọn. Ẹ lọ wó ilé wọn kán kúrò láàfin. Wọ́n náà wọn kúrò. Irú májẹ̀mú wo nìyẹn? Kán á máa fi rádaràda máa ra yín lórí. Eléyìí lágbára o. Kẹ wá nǹkan ṣe sí o. Ẹ̀yin èèyàn wa, ẹ bá dá sọ̀rọ̀ yìí. Olórí Naomi tàbí olórí Tèmítọ́pẹ́ pé oyún tóun ní o. Kì í ṣe kábíyèsí ló ní o. Ó sọ pé òun lè gbé kúrò láàfin. Ẹ mọ̀ pé nǹkan tó ń dìbà progress, tó ń dìbà ìlọsíwájú Ilé Ifẹ̀, ìlú nìyẹn. Kẹ gbọ́ ọmọ bàfọ́ṣù. Mi ò rí irú ẹ̀. Ẹ bá dá sí ẹ̀yin èèyàn wa. Ẹ bá share, ẹ bá like, ẹ bá fi tó kù sí comment section. Torí eléyìí lágbára jù wá láwa bá ṣe fẹ́ dá sí. Ẹ bá wa ṣàṣọyé pọ̀. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé bá share, ẹ bá like, ẹ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan. Ààbò Ọlọ́run á dájú lórí yín. Allegedly la gbọ́ pé bá dá sí. Jésù Olúwa wa.